ta'ala wa barakatuhu. Ina duk jama'a Hausa da ke gurin nan ina muku barka da zuwa. Ina muku barka da zuwa. Ina muku barka da zuwa cikin jam'iyya mai albarka a lokacin albarka dalilodi masu albarka bi jahi Rasulullahi sallallahu alaihi wasallam. Mo kí gbogbo bàbá tó wà lórí ìjókòó. Mo fi àsìkò kí àdúrà yóò gbà iwájú iwájú lọ́gbọ́n ibi tí máa rí sí iwájú lẹ́ẹ̀ máa lọ. Mo wá fi gbogbo orúkọ Hausa committee lápapọ̀ gbogbo Hausa committee lápapọ̀ tó wà nífẹ̀ẹ́ lọ́dún mo fi orúkọ wọn kí bàbá mi ọ̀rẹ́ mi ọlọ́nà láàrọ̀ akọ́fẹ́ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo Hausa tí ń bẹ ní Kírun lè rí lóòótọ́ orí ìbàlẹ̀ kó má yí nǹkan o ṣùgbọ́n kò sábọ́ sábọ́ lè dìbò fún APC torí ọlọ́nà láàrọ̀ ó ti kó gbogbo Hausa lọ pátá ó sọ adi APC àsìgbà tọwọ́ tẹsẹ̀ ní agbọ́ ọlọ́run kó tó dago mẹ́ta ní on 15 August ẹ̀rín lẹ́nu wa ẹ̀rín lẹ́nu wa ẹ̀rín lẹ́nu wa tá a bá dìbò tán o ẹ̀rín lẹ́nu wa dìbò tán o ẹ̀rín lẹ́nu wa.